بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي يقول ما لقى لسي جوكو وفكر المعاملات المالية إن شاء الله تعالى يتم في أسكوي سو ناني méjì tí àkọ́kọ́ dá lórí ìtọ́jẹmọ́ fífi iye owó kan lérí ọjà tí àwọn aráàlú ń tà. Ẹlẹ́ẹ̀kejì inshallah ta'ala lórí ọ̀rọ̀ tí a ti mẹ́nu bà ṣáájú lọ bí ọ̀rọ̀ títa mọ́sálásí. Ìta kọ́ fẹ́ mẹ́nu bà inshallah ta'ala ní ọ̀rọ̀ wípé ǹjẹ́ ní ó bójú nínú Sheriah Islam kí ìjọba tàbáwọn tí ó bá jẹ́ aṣojú ìjọba tí wọ́n jẹ́ aláṣẹ sọ́dá kí wọ́n jẹ àwọn olùtajà wọ́n jẹ wọ́n pa pé wọ́n dandan gbọ́dọ̀ máa ta ọjà wọn níye báyìí tí kì í ṣe tí wọ́n fẹ́ máa tà á. Àwọn náà rí pé ní ọ̀sẹ̀ yìí náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nílùú Ilé-Ifẹ̀ tí ọba Ilé-Ifẹ̀ sọ pé kí wọ́n tú àwọn ẹgbẹ́ tí ó jẹ́ tó dìrọ̀ mọ́ ètò títa nǹkan táwọn aráàlú ní bùkátà sí lóúnjẹ wọ́n tú wọn ká. Wọ́n ṣe wípé àwọn ẹgbẹ́ yìí wọ́n máa ń gbé àwọn òfin kalẹ̀ tó pé máa jẹ́ bí ìfaranì fáráàlú tí wọ́n sì ní pé ibáyìí wọ́n máa ta àwọn nǹkan báyìí bí ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyàwó ní Islam kọ sílẹ̀ yìí láti mẹ́nu bà ọ̀rọ̀ yìí ṣáájú lọ wípé ǹjẹ́ ní ìjọba àbí aláṣẹ tí ìjọba bá yàn tí wọ́n lè máa ṣe òfin wípé price ọjà yìí kò gbọ́dọ̀ ju báyìí lọ, price eléyìí kò ti gbọ́dọ̀ rí nì. Eléyìí nínú Sheriah Islam ó pín sí ọ̀nà méjì. Ìpín tàkọ́kọ́ èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe. Ìpín ẹlẹ́ẹ̀kejì ọ̀dà èèyàn lè ṣe. Owó yìí ni pé tàkọ́kọ́ tó yẹ pé èèyàn ò gbọ́dọ̀ ṣe. Èyí tá a gbọ́dọ̀ ṣe ó lè tó jẹ́ wípé àwọn aráàlú ń ta tí wọ́n ń tà jẹ́ tí kò sí ìfaranì fún àwọn ọmọ ìlú ń bẹ̀. Ṣùgbọ́n wọ́n wá rí pé ẹ jẹ́ ká yí kíní padà bóyá lápèjúwe bóyá ọjà tí wọ́n fẹ́ máa rà yìí nǹkan tí ó kéré àwọn èèyàn ní bùkátà sí àmọ́ bí tí ń wọlé tí wọ́n ń rí ó kéré oscars kò gbajúmọ̀ pé àwọn èèyàn wọ́n rí bọ́ tí ń fẹ́ àfi wọ́n máa rí díẹ̀díẹ̀ tó bá jẹ́ pé báyìí ni ní ìta èèyàn fẹ́ máa rà àmọ́ ó kéré ní rírí irú eléyìí báyìí tí ó bá di pé ọ̀wọ́n ọjà ṣẹlẹ̀ ń bi pé nǹkan yìí kìí ṣe pé ọ̀pọ̀ nílẹ̀ ni eléyìí kò sí tó burú ń bi kí wọ́n máa tà níye tí ó bá tí ń rà mu. Àmọ́ kí ìjọba wá sọ pé àbẹ́ àwọn aláṣẹ wọ́n sọ pé àwọn fẹ́ fíìsì price fún nǹkan yìí eléyìí kódà nínú Sheriah Islam èèwọ̀ ni. Eléyìí ni ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ló ń bá wí wọ́n ti lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run bá ní gbé price kan lérí àwọn ọjà tí àwọn èèyàn ń tà yìí àbí ní pé òun ò lè ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ wípé inna Allaha huwal musa'ir al-qabidul basitur rasiqu wa inni la arju an alqa Allah wa laysa minkum ahadun yatlubuni bimalin aw damin. Tirmidhi sọ pé àdísì yìí o àdísì hasan sahih ni o. Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé ó fíìsì price lérí àwọn ọjà wọ́n ní pé òun ò lè ṣe bẹ́ẹ̀. Kí ló fà á? Wọ́n ní pé Ọlọ́run subhanahu wa ta'ala òun lọ́ba tí máa tọ́jẹ́ pé òun ní máa fi owó lọ́jà òun lọ́ba tí máa tẹ́ arísìkí òun sì máa ka onímọ̀ sí arísìkí fẹ́ dà. Ànábì sọ pé òun fẹ́ pàdé Ọlọ́run lẹ́yìn tí òun ò ní nǹkan kan lọ́rùn tẹ́nì kò ní máa pé òun lọ́yìn ẹ̀jẹ̀ kan lọ́rùn àbí àsálám àbí owó kan bẹ tó wà lọ́rùn àbí àsálám ẹwúsẹ́ owó òwò ní bẹ lọ́rùn ẹ̀
nípasẹ̀ tẹ̀sẹ̀ẹ́r kí wọ́n fix price tipátipá fáwọn èèyàn pé ìbá ilẹ̀ gbọ́dọ̀ máa ta àbí ní pé wọ́n fẹ́ kí ilé wọn wà torí tí wọ́n bá ní jẹ́ wọ́n pápọ́ máa ta iye báyìí tó sì jẹ́ pé tọ́ wọn ni ó tún sí pé ẹni tí ó yẹ kó máa jẹ́ tọ́ wọn ó ti di nǹkan sọ́run lọ́rùn tó wá dìjáde kí á mọ̀ wọ́n bí olè rẹ̀ pé nǹkan báyìí tọ́ tá a fẹ́ ta iye báyìí lẹ́tọ́ wa oníkàmọ́ta àbí ìfisọ́ pé kí ni o àwọn ọ̀gbọ́dọ̀ ṣerú ẹ̀ lẹ́yìn túmọ̀ sí pé tó jẹ́ pé ọ̀nà àbòsí ó ní a fi fix price lérí ọjà eléyìí kò lọ́nà Sheriah Islam o àmọ́ tó jẹ́ pé orí ẹ̀tọ́ ni a fi gbé owó lérí ọjà wípé ẹ̀mọ́ta kí báyìí mẹ́rin tí ń ṣẹlẹ̀ yóò tó ṣẹlẹ̀ ní Ilé-Ifẹ̀ àbáwọn àyè mìíràn ikọ́ yíro ẹ̀ náà ti ṣẹlẹ̀ fáwọn àǹfààní àwọn ọmọ ìlú tára ní fáwọn àti àwọn nǹkan yìí tó jẹ́ pé orí ẹ̀tọ́ ni Islam fa ìgbàrú ẹ̀ láti sọ pé kí wọ́n fi owó lé lórí pàtàkì jùlọ a sọ yìí pé àwọn ẹgbẹ́ tí wọ́n mọ́ dálẹ̀ wọ́n fi máa fara ní àwọn èèyàn púpọ̀ gbà ní pé yìí báyìí gbọ́dọ̀ mọ́ ṣe o ẹ gbọ́dọ̀ ta yìí báyìí gbọ́dọ̀ mọ́ ta o ẹ bá ti wá tàyẹ tí ò tó price tí wọ́n gbé lé lórí wọ́n lè gbé lọ sílé ẹgbẹ́ tí wọ́n fìyà jẹ lórí pé wọ́n tà ní iye tí ó kéré sí ní wọ́n máa eléyìí kò bójú mu àti máa fara ní aráàlú ní gbogbo eléyìí ó jẹ́ pé tí wọ́n ṣe nílẹ̀fẹ̀ gbogbo àìpátá ló ti wọ́n ṣerú ẹ̀ tó sì bá Sheriah Islam mu torí pé àwọn nǹkan tẹ́ ń tà yìí kìí ṣe pé bó ti wọ́n tó náà nù tó kò sí pé ìfara ní bẹ́ńbí apá kan rẹ̀ lọ́wọ́ kó ṣàánú eléyìí túmọ̀ sí pé tí ọba jẹ́ wípé orí ẹ̀tọ́ ni wọ́n fi jẹ àwọn aráàlú nípa pé wọ́n máa ta ọjà kan níye kan eléyìí kò sì tó burú ń bẹ̀ àwọn tó jẹ́ pé àbòsí ni tí jẹ́ pé nǹkan ti ń lọ jẹ́ bó ti yẹ kó lọ wíwọ́n ọjà kan fa pé bí nǹkan yìí ò sí kíkéré rẹ̀ ló fa kówó rẹ̀ ọ̀wọ́n eléyìí wọn ò gbọ́dọ̀ jẹ́ wọ́n pa láti jẹ́ pé wọ́n fa owó rẹ̀ wálẹ̀ pàṣẹ pé bó ti dé òun lọ́fà bá ń lọ eléyìí jẹ́ àkíyèsí tí a fẹ́ pè àti níbi eléyìí ètò jẹ́ ọ̀rọ̀ kejì níbi ọ̀rọ̀ mọ́sálásí títà rí mo ti ń kíyèsí pé wàhálà yìí ní àsìkò kan yìí ó ti fẹ́ pọ̀ jù tẹ́ ń gbọ́ pé mọ́sálásí kan fẹ́ tà ní ibà yìí o mọ́sálásí kan fẹ́ tà ní ibà yìí kí ló fa píta mọ́sálásí ẹ̀yọ́ mọ̀ yá mi méjì ká máa kóra sínú wàhálà tó máa pọ̀ lágbára mọ́sálásí kíkọ́ ó wulẹ̀ kóra sínú wàhálà tó máa pè mọ́sálásí yìí tó fẹ́ kọ́ yìí àwọn ọmọ rẹ̀ padà tà tó bá kú tán mọ́ wulẹ̀ kọ́ tàbí kọ́ o ti sàlàyé lẹ́ pé mọ́sálásí yìí èsè mọ́sálásí o ààyè kírun lásán mọ́kàn yìí ṣe fún o tó bá yá tí ẹ̀yìn tó bá ti yá ẹ̀yìn ń ta ààyè yìí tàbí á lò fún nǹkan míì declare pé mọ́sálásí yìí èsè ààyè èsè mọ́sálásí wípé ọ̀fọ́lọ́ ní mọ́sálásí yìí o akànnì wọn máa kírun bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ tó fi pálọ̀ rẹ̀ lẹ̀ títí a fi rí àǹfààní míì tá a fi máa kírun láàyè tó yẹ o eléyìí ní tó lẹ́tọ̀ sí àti máa ṣe àmọ́ ẹni báyìí tó fi máa sílẹ̀ fọlọ́run tó fi lẹ́lẹ̀ bó ti rí òkéré ó filẹ̀ pé ó ti filẹ̀ fọlọ́run wọn ò gbọdọ̀ díẹ̀ mọ́ ó ti kú oúnjẹ wọn á di pé tó wá lọ ta padà àbí àbáwọn ọmọ tó wá lọ ta eléyìí ọ̀bùjú mu o wọ́n tó wá ti mọ̀ pé ó ní ilẹ̀ kékeré kan tó sọ di mọ́sálásí wípé kíní yìí o ilẹ̀ bó ti kéré mọ́ kìí ṣe ilẹ̀ rẹ mọ́ o ó ti di tọ́lọ́run subhanahu wa ta'ala o wá ṣèwé mi tó pé ó tọ́ka sí pé ìwé yìí ilẹ̀ yìí kìí ṣe ilẹ̀ rẹ ilẹ̀ tiẹ̀ bó ti rí ní báyìí eléyìí ló ṣàǹfààní fún ọ tó bá pọ̀ lọ ta wọ́n lọ ta àbẹ́ wọ́n tà lẹ́yìn rẹ̀ àbí ògẹ́ lọ ta ó fẹ́ kó rẹ sínú wàhálà ni ó yàtọ̀ sí kó o ti jẹ́ ká àwọn èèyàn mọ̀ pé kí èsì pé ọ̀yọ̀ǹda rẹ mọ́sáàsì o ẹ̀ka ń lò ó lásán dìgbà tí àǹfààní mọ́sáàsì ó wà ní o wọ́n fẹ́ ká kíyèsí lè dáadáa ọba yóò sànú wa ká lé mi ẹ bá kọ́ mọ́sáàsì fọlọ́hún pàpọ̀ ń ṣe fọlọ́hún ẹ má pé òun lágbára àti kọ́ mọ́sáàsì kì í sọ̀rọ̀ àyàn àwọn tó wá ti kọ́ fọlọ́hún ó ti di tọ́lọ́hún o ó ti kó nílẹ̀ rẹ ó ti kó nílẹ̀ àwọn ọmọ rẹ o lọ́mọ sọ́lẹ̀ aláàmú ọdọ sọ́lẹ̀